ẹ fẹ́ dókòwò nìyẹn tẹ́ bá fi adúrò owó yẹn dókòwò lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀nà tẹ́mi máa gbà ṣèjọba tèmi ẹ lè rówó yẹn padà o. sir I expect owó padà ṣẹ́rí foundation wa a ti gbọ́n pa yín àwa náà wá ṣe research a rí pé gbogbo nǹkan tá a gbọ́ tó tọ́ ni pé ẹ nífẹ̀ẹ́ mẹ̀kúnnù a dẹ̀ rò pé tá a bá support ń kẹ́dí gọ́vnà ẹ máa ṣe fún mẹ̀kúnnù nǹkan tá a dẹ̀ fẹ́ nìyẹn. kí n lọ fún gọ́vnà. bẹ́ẹ̀ ni sà. ìwọ ló máa bá mi bá bàbá ẹ sọ̀rọ̀. wọn ò mú mi bá wọn sọ̀rọ̀ ẹni tí mo ti sọ ti tó mi mi sọ wọn kan fún wọn mi bá wọn sọ̀rọ̀. má ṣe báyìí. ilé ti bá mi bá sọ̀rọ̀ ibi báyìí mi ohun ẹlẹ́dàá mi jọ̀ọ́ sọ fún bàbá ẹ̀ òun ni kó kọ́kọ́ bá sọ̀rọ̀ kó tẹ̀ kọ́ kó wá síbí wọn. wọ́n ní nǹkan tí mò ń sọ nìyẹn ibi tí ẹ wá yẹn ò dáa tí dáàdì bá kú sí ibà tí ẹ kú sí ibà táwọn èèyàn bá rí wọn wọ́n máa wọ́n pẹ̀lú respect. àbí láì tán lè lọ́rùn ẹ̀rù kò tẹ́ni lọ́rùn rárá ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ mi lára mi mo ṣe wà yìí at least tó bá tiẹ̀ bá sọ̀rọ̀ tó ìbá kọ́kọ́ kó wá síbí weeks later èmi náà kó wá at least orú àwọn èèyàn pàtàkì tó mọ̀ lábújá yẹn wàá lè bá mi tiẹ̀ mú lọ introduce ẹ̀ sí wọn so that òun náà tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. inspector ẹ̀wọ̀n mìíràn ni mo ní wọ́n ti gbá mi $150 million wọ́n ti gbá mi inspector mo máa gọ̀ láyé mi o. wọ́n bóyá ìbò wa èmi náà bá tọwọ́ bọ̀ wọ́n ti gbá mi ọ̀nà wọn ní máa gbégbà kí ni mo máa ṣe ẹsẹ̀ ṣẹ́rí nǹkan tó kọ́ ṣẹlẹ̀ mẹ́rin pé àwọn boys a máa mú wọn a máa make sure kó gbogbo wọn pátá a máa mú wọn. yes ṣé wá rí àwọn mistake kan wà lẹ́yìn náà ṣe o ẹ̀yin gẹ́gẹ́ bí honorable alágbára nínú ìlú yìí tẹ́yìn náà bá fẹ́ ṣe business báyọ̀ ẹ̀kẹ́ lè involve lọ́ọ̀yà yín. mo ń kánjú ní ìgbà tí mo ti róyìnbó mo ń kánjú ní kí wọ́n máa ṣe step la máa take báyìí. ṣẹ́rí nǹkan tí mi bá tún sọ ni pé ṣẹ́rí kéèsì bá ní kẹjẹ́ ká fi tó àwọn EFCC létí so that wọ́n á lè trace àwọn boys yẹn jáde. EFCC àwọn ribadu àwọn fẹ́ kó bá mi ní ṣé o mọ̀ pé tá a bá fi lọ́wọ́ ọ̀dọ̀ mi má ti bẹ̀rẹ̀. àwọn ọmọ mi àmì náà kó wò jọba jẹ gbogbo léwu mọ́tò náà èló ní sálárì mi jọ torí Ọlọ́run má kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ jẹ́ àwọn ọ̀nà mi ìgbègbà jọ torí Ọlọ́run kí la tún lè ṣe. bọ́sà tí mi ò bá sí yìí gbọ́ nǹkan tó ń tẹ́ láti sọ fún mi ni pé jàgùdà gbé olè gbà. kí ni ìtumọ̀ gan tó wá ń sọ sí. sàrìsà. torí Ọlọ́run bá mi wọ́n náà àbáyọ. a máa rí i pé gbogbo àwọn bọ́ọ̀sì pátálà mọ́. very good. ọlọ́run adé kọ́ àmọ̀ṣe. Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe o àti bọ́lá ọ̀yà kọ́ yín mọ̀ ṣe nítorí pé ilé yìí àti gbogbo mọ́tò tí mo ní mo fi gba owó ní bank tí ìbálẹ̀ dáwọ́ padà mi ò ní ìbọ̀kọ́ mọ́ láyé lọ́run nìyẹn o gbogbo nǹkan tí mo ní láyé lọ́run àpò ti gbà lọ́run yẹn Ọlọ́run fi bẹ̀ jọ́ torí Ọlọ́run. ìmàdẹ̀ tún jẹ dòdò ilé ọ̀dọ́ tiẹ̀ tí wọ́n àdébò nífẹ̀ẹ́ sí ilé yìí níbo ni yàrá tọ̀dọ̀ tiẹ̀ tí wọ́n fún ẹ pé kó máa sùn ní. ṣé mo sọ pé ilé ibi tí mo rent. ìwé mi. ṣé pé ìwọ lo rẹ́ǹtì gbogbo ilé ìbáyìí. èló ni wàá ra tẹlifíṣọ̀n set yìí. mo lọ́ọ́ fi gan ìgbà tí mo ra tẹlifíṣọ̀n yẹn it was on sale so 1.2. 1.2 in hundreds àbí in thousand. 1.2 million naira. 1.2 million naira. ńgbà tí ìyẹn jẹ́ bẹ́ẹ̀ yẹn èló ni ilé ìwà jẹ́ gbogbo ìtòòtò. ṣé sẹ̀tì àti dánilẹ́sì. 500. 500 naira. 500,000 naira. 500,000 naira. Okay.
tàbá ṣírò gbogbo ẹ̀pọ̀ ń sìn àtìlé tó gbà àti gbogbo yìí tó kójọ wọ̀nyí a máa lọ bí 3 million naira bẹ́ẹ̀ kọ́ ó káre ọmọ gidi ní ìbídùn. Iṣẹ́ wo ni ìwọ wá ń ṣe ní tọ̀dọ̀ tiẹ̀? Daddy, mélòó máa sọ fún yín contract mo ń gbà l'Abuja. Oh, contract ni. That's good. That's good. Business card ti ọ̀dọ̀ tiẹ̀ ń kọ́? Business card? Business card tán last week, so mo ti fún printer lówó. Batch ní ayọ̀ wọn a máa kó wá next week. Ó ti tán? Wẹ́, ó ti tán náà. But kí ni address office tọ̀dọ̀ tiẹ̀? Àti pé àwọn contracts tó ti gbà tẹ́lẹ̀ yìí, ìgbà wo lo ṣe? Níbo lo ṣe wọ́n sí? No, má tí ì bínú. Ṣé ìwọ mọ̀ pé politician làwa? Torí pé tí wọ́n bá béèrè lọ́jọ́ iwájú ká lè rí àlàyé tó kún ṣe, ìyẹn la fi ń béèrè lọ́wọ́ ẹ, kò yẹ ń sìn. Láti ṣe bí àdúrà lè wá gbà. Ìgbà tí mọ́mi wá wọn ò fún mi wàhálà báyìí o. Dá mi lóhùn nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ. Kí ló dé? Kí ni gbogbo wàhálà fún? Politician. Ìbò ni politician náà gbé wa dé. Kò sí ìgbà tẹ́ jẹ́ chairman ìlú yìí, kò sí nǹkan tẹ́ ẹ ṣe. School ẹ ṣe school, iná, omi, bridge, kò sí ìtẹ́ ẹ̀kọ́. Kò sí ìtẹ́ ẹ ṣe fún ìlú yìí. Pẹ̀lú mẹ̀kúnnù, pẹ̀lú gbọ́ lẹ́mọ̀ pẹ̀lú owó. Kò sí ìbò ìtẹ́ ẹ ṣe fún. Èwo ni olómọ yìí? Èwo ni olóró ti yí dájì? Àbí ìwọ náà ti di ẹni tó ń jágbe wọ́n mi nìyẹn àbí? No, mú ńṣe ni kò mú báyìí. Èmi ti wá mọ iṣẹ́ tó ń ṣe ń sìn, kò yẹ mi ti mọ iṣẹ́ tó ń ṣe. Buda! Ó wà ní bùtù. 2 million yẹn wà ní bùtù. Yóò! Ẹjọ́. Hey, Mr. What's your name? Adé ni sir. Kí ló ń kọ ẹ? Adé ni sir. Adé. Mr. Adé, kí ló wá ṣe bí báyìí? And from where? Mo ní problem ní London náà ti dá mi padà sí Nàìjíríà. Ṣùgbọ́n mo ní àwọn owó kan ní Nàìjíríà bí mo ti wá bọ̀ ọ̀rẹ́ mi tó ní ká wá fi ṣe business pọ̀. Ó wá ní ká jọ wá ṣe fàájì bí ká tó bẹ̀rẹ̀ business ni. All the way from UK, United Kingdom. Damn. Oh, Mr. Adé, ní ilé ayé ẹni ìfẹ́ rí ẹni báyìí. There are better ways for you to invest. Ló ṣe náà, wake up. Mo rí àsọjí máa. Our brothers ẹ wà ń bẹ, sisters ẹ wà ń bẹ. Your mother and your father. Owó tí wọ́n ní yẹn ìwọ fi invest. Kò yẹ ìwọ kan tiẹ̀ dá ibi iṣẹ́ kan lẹ̀, wọ́n á pa àwọn èèyàn jọ kó ní kó máa ṣiṣẹ́. When next bá tún yẹ níwà, a máa pa ẹni yìí. Down! You! O ti máa ń ṣe báyìí kí ló tó fẹ́ fọmọ ṣe ń sìn. Ọmọ tí mo gbé kì í ṣe pé mo fẹ́ kidnap ọmọ. Àbúrò mi tí mo sọ fún pé mo wá láti jọ ìwọ̀n nìyẹn. Àbúrò ẹ̀ ẹ kí ló fẹ́ ká ṣe sínsìn. Sori àwọn àṣebí ìgbà kidnap ẹ̀ tó bá dáná ọ̀la àlọ́ já síbi kan. Àṣebí pé wọ́n help ẹ̀ wọ́n á dẹ̀ bá mi bá dọ̀rẹ́ láàrin jọ́mi. Alright, let's go.
owó ọ̀rọ̀ lórí ẹ̀.